a ti sọ lórí àwọn ètò kan wípé bí ò bá tẹ́yìn lọ́rùn ẹ lọ kóòtù pé tíjọba Katsina tó dá àwọn suspected bandit suspected ni wọ́n pè wọ́n ń pákéjì orúkọ ní àníyé sọ tó dá wọn sílẹ̀ pé bí ò bá tẹ́yìn lọ́rùn ẹ lọ kóòtù kí la fẹ́ ṣe lóòótọ́ ó ti dá wọn lẹ̀ ó fẹ́ dá wọn lẹ̀ là ń sọ ó ti dá wọn lẹ̀. Fúlàní kan wá ṣe fídíò kan mo rí wò àánú wa Fúlàní tó ti wà ń bí tipẹ́tipẹ́ wá bẹ̀rẹ̀ sí ní ṣe ní àánú ẹ̀ ṣe mo ìpínlẹ̀ Kwara ló ti ṣe fídíò yẹn orí YouTube náà mo ti rí wò nígbà tó ń sọ̀rọ̀ ẹ tiẹ̀ jẹ́ kí n play ẹ̀. àwọn Fúlàní dáradára ni wọ́n jiyàn gbé wọ́n ṣe kíní ẹ mọ́ dùn wá ní tèmi o àwa tá a jí original Fúlàní especially ní àṣàbí ibà ibi tá a mọ àwọn tí wọ́n jí original Fúlàní kábẹ̀ láti orí bí wọ́n bí jòrò àfọ́n jòrò àgbóná jòrò làǹbà jòrò bùdóòtù jòrò ẹ̀wẹ̀ tí ẹ mọ àwa tá a jẹ́ àwọn community gàbélò bí ibà kò sí ẹnikẹ́ni tó lè ṣe pé òun mú ọmọ wa kan àbí ìyàn wa kan tó jiyàn gbé gẹ́gẹ́ bí àpètọ̀ ẹni yóò láti ga alábà ló ti wá o ẹni yóò láti ga agbóná ló ti wá o ẹni yóò láti ga àfọ́n. àwọn tó ń ṣàbúrú yẹn gbọ́dọ̀ ṣe jẹ́ pé àwọn ò mọ wọn rí àlejò làwọn àwọn aga bẹ́ẹ̀ ṣe ń bẹ̀rù wọn làwọn náà ń bẹ̀rù wọn torí àwọn ò mọ̀ pé ẹnìkan ní Fúlàní àwọn ò mọ̀ pé ẹnìkan ní Yorùbá kí wọ́n sá àti owó ni business làwọn fi ń ṣiṣẹ́ wọn ṣe so àwọn ò bọ́dà pé bóyá Yorùbá kan ni wọ́n ń pè àbí tí wọ́n bá ti rí Fúlàní kan tó bá lówó gan wọ́n ń pè èmi tí ń bá yín sọ̀rọ̀ yìí èèyàn ọ̀dọ̀ wa mẹ́tẹ́lẹ́ pé kọ̀mọ́ndà àfìdíẹ́ tó jẹ́ ẹyẹ kọ́lí zone wọ́n gbé bróda tèmi wọ́n gbé 30 million la fi bẹ́ẹ̀lẹ̀ Fúlàní sì ni so àwọn ọ̀wọ́ áfítà pé bóyá Fúlàní kan àbí Yorùbá kan ẹni táwọn bá ti rí ẹni tó táwọn bá ti rán máa gbé so àwọn tá a tó ìdílé Fúlàní gan àwọn gan bẹ̀rù wọn bọ̀ tí máa ń jẹ́ ẹ̀dùn ọkàn fún wa bá àwọn oníròyìn bí wọ́n ṣe ń bá wa ló kọjá pé àwọn Fúlàní o àwọn jínigbé ni wọ́n jiyàn pé. Ibi tí arákùnrin bá ọ̀rọ̀ dé bẹ́ẹ̀ mo ti fẹ́ mú wọn ló máa ń ká wọn lára bí àwọn oníròyìn ṣe àtàwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ṣe máa ń bá wọn lórúkọ jẹ́ ṣáàdù máa yẹn ṣe yín àbáàánú ẹ̀ ò ṣe yín ká sọ tòótọ́. Number one sir àwọn oníròyìn ò bá yín lórúkọ jẹ́ ẹ mọ́ ní lọ́kàn pé oníròyìn ń bá yín lórúkọ jẹ́ wọn àbá yín lórúkọ jẹ́. Ẹ jẹ́ n béèrè question kan lọ́wọ́ yín nígbà tẹ́ ẹ máa sọ̀rọ̀ ẹ ní mà àwọn Fúlàní tiwọn kí lẹ pè wọ́n Fúlàní tiwọn. Number one Yorùbá ní Yorùbá ọmọ jẹ́ o Ìgbò ní Ìgbò ọmọ jẹ́ Middle Belt ní Middle Belt Ìjẹ̀bú ní Ìjẹ̀bú Fúlàní ní Fúlàní ń jẹ́ ẹrú kan ní mú ní búgba ẹrú o ẹlẹ́ẹ̀mọ́rú Fúlàní tiwọn Fúlàní èwo lẹ́yìn Fúlàní èwo ni tiwọn. Yorùbá ń ja Yorùbá lólè èwo ni tuntun nu pé wọ́n jẹ́yìn náà gbé béèyàn bá ní ká méjì yóò fi kan ṣe rẹ̀ wọ́n jí yín gbẹ̀yàn kì í ṣe excuse fún wa Fúlàní nìyí Fúlàní làwọn náà òkè tẹ́ ẹ bá wá sọ wípé torí àánú yín ṣe èmi bí ẹnìkan o torí àwọn Fúlàní tá a jọ ń gbé látàyé àtijọ́ tí wọ́n wà láwọn gàá káàkiri wọn ò ń ṣoníjàngbọ̀n ṣùgbọ́n bí ilé kan bá ń tòrò ọmọ àlè ibẹ̀ ni ò tí ì dàgbà àwọn wo ló kó àwọn ẹni yìí wá kò lè jẹ́ Yorùbá ló kó wọn wá máa wá jà kò dẹ̀ lè jẹ́ Ìgbò kò lè jẹ́ àwọn Fúlàní tó gbédì ara wọn náà ló pè wọ́n wá kágbára wọn wà ká wọn mọ́ ọ wá lè jẹ́nu ìjọba o ó lè jẹ́nu àwọn onímọ̀ọ́lú o ó lè jẹ́nu àwọn tí ń ta wóróbo mi ò accuse ẹnì kankan ṣùgbọ́n ẹni tó gbédè wọn náà ni ó sọ pé ẹ máa bọ̀ ń bí báyìí ayé la wà ńgbà tí olóògbé Muhammadu Buhari kó mọ́tò lọ Nìjẹ̀ tó nílé òun kejì nu òun sọ fún wa pé òun ń sọmọ Nàìjíríà kọ́ nìyẹn pé àwọn neighboring country ó dẹ̀ padà sọ pé tọmọ Nàìjíríà bá fẹ́ wọ́ọ̀dì òun lọ sílùú òun ní Nìjẹ̀ ẹ máa dé láàrin yẹn káwọn onílàákàyè òun máa gbé àwọn ọlọ́pọlọ pípé
irú ọ̀rọ̀ tẹ́ sọ yìí àánú yín máa ṣe wọ́n, ṣùgbọ́n tí wọ́n bá rò ó padà wọ́n ó béèrè lọ́wọ́ yín wípé ṣé Fúlàní tiyín ni ti Gúmí? Torí tí nǹkan kan bá ṣẹlẹ̀ sáwọn Fúlàní, àwọn Gúmí ó jáde, sọ́tà ó jáde níbi tí òògùn kan bá ṣẹlẹ̀ sí. Ṣùgbọ́n tí àwọn bá ń dá kíní àwọn èèyàn tí mi ìfẹ́ sọ pé ń dá kó bọ̀ tẹ́ jẹ́ kí n sọ bẹ́ẹ̀, tí wọ́n ń ṣe àwọn èèyàn léṣe, wọn ò ní sọ̀rọ̀. Ṣùgbọ́n ẹ jẹ́ kí wọ́n ṣe méjì péré, tí kí nǹkan kan ṣẹlẹ̀ sí méjì péré nínú wọn, wọ́n á jáde, wọ́n á láwọn máa retaliate. Wọ́n ó dẹ̀ padà lọ síbi tí nǹkan yẹn ti ṣẹlẹ̀. Nígbà tí nǹkan dẹ̀ ń ṣẹlẹ̀ sáwọn èèyàn yẹn, wọn ò dìde. Kí ló dé tí Gúmí sọ́tà gbogbo wọn ń gbèjà àwọn Fúlàní yẹn tẹ́ ẹ bá ní wọn ò ń ṣara yín? Bàbá, ọ̀rọ̀ wà nù ọ̀rọ̀ tẹ́ ẹ sọ. Torí pé ọmọlúàbí Fúlàní pọ̀ bá a ṣe ní ẹ̀hànnà Yorùbá, bá a ti jẹ́ ọmọlúàbí tó alẹ́ hànnà láàrin wa, àwọn alákatakítí ó wà láàrin wa. Bó ṣe rí fún Fúlàní nù. Tí Fúlàní wá pọ̀ lásìkò yìí, bẹ́ẹ̀ bá ní àwọn èèyàn ń bà yín lórúkọ jẹ́, wọn ò bà yín lórúkọ jẹ́ o. Ọ̀dà ẹ fún wọn lórúkọ míì kó má jẹ́ Fúlàní. Ẹni foreigners ni wọ́n. Fúlàní gan níbo nílùú yín? Ẹ̀yin tẹ́ ń bá wa gbé yìí ń bo lẹ ti wá. Ẹ tọ́ka sílẹ̀ Haúsá, ó yẹ tọ́ka sílùú Fúlàní tó bá jẹ́ Nàìjíríà ló wà. Àwọn wo ni terrorist? Ẹni ń bà Fúlàní lórúkọ jẹ́. Àwọn wo ni bandit? Àwọn wo ni ICIC? Àwọn wo ni Lakurawa? Àwọn wo ni Boko Haram? Ṣé Yorùbá ni? Ṣé Ìgbò ni? Ṣé Haúsá ni? Ṣé rí bẹ́ẹ̀ ṣe tẹ̀dó sí ìpínlẹ̀ Kwara ẹ̀? Ẹ̀rọ àjókòó yín jẹ́. Ẹ ti ń sọ Yorùbá tó dáa lẹ́nu. Ẹ má sọ ọmọ pé wọ́n ń sọ yín lórúkọ burúkú o. Fúlàní ni Fúlàní ọmọ jẹ́ o. Àwa ọ̀dà kan mọ̀ táwọn Gúmí àti sọ́dà bá sì ń jáde tí wọ́n wà lẹ́yìn Fúlàní, tí wọ́n sì jẹ́ emir nílẹ̀ Haúsá, tí wọ́n sì ń lẹ́nu lórílẹ̀‐èdè Nàìjíríà, tí wọ́n sì lè máa wà lẹ́yìn àwọn Fúlàní afẹ̀míṣòfò. Fúlàní ni wọ́n o. Ẹ̀yin lè má jẹ́ bandit o. Ẹ̀yin lè fèsì iṣẹ́ tẹ̀ ń ṣe o. Àwọn Miyetti Allah tó ń gbé AK-47, tẹ́yìn ò bá ní AK-47, ẹ mọ̀ pé lóòótọ́ ni nǹkan tá à ń sọ. Torí mo rí pé ẹ wà lágbo màálù. Bẹ́ẹ̀ ṣe wà yìí, tẹ́yìn náà bá ní AK-47 lọ́wọ́, terrorist ni. Bitter truth ni. Ó ṣòro gbàgbọ́. Ṣùgbọ́n òdodo tó wà ńbẹ̀ là ń sọ yìí. Ṣé ẹ̀ lé AK-47? Bẹ́ẹ̀ bá lọ fẹ́ràn jókòó olóko, ó ṣeé ṣe kó mọ ẹ̀yin lè má máa ṣe bẹ́ẹ̀ o. Torí mo ṣe ń wò yín, ẹ ti dàpọ̀, ẹ ti rò pọ̀ mọ́ Yorùbá. Ó dà pé ìsọ̀rọ̀ sí ti ń jọ tọmọlúàbí. Bọ̀ tọ́rọ̀ bá dójú ẹ̀, ṣé bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe rí náà lẹ ṣe rí? Ṣé máa lẹ́mí ìdáríjìn? Ṣé ẹ̀ kí ń fadà yọ, fọ̀bẹ yọ, gbébọn jáde? Tẹ́ ẹ̀ kí bá ń ṣe bẹ́ẹ̀, mo kí yín kú oríire. Ṣùgbọ́n ẹ má gbàgbé pé àwọn tó ń fa wàhálà yìí, tẹ́lẹ̀ mọ́ Fúlàní tí wọ́n rí, ẹ bá wa béèrè Fúlàní èwo ni wọ́n o. Táwọn Gúmí àbí Gúmí àti sọ́tà, àwọn ẹ̀mí àyẹ̀wò ń ṣara yín, wọn ò ń ṣe Fúlàní tiyín náà. Mélòó wá ni Fúlàní? Bóyá tẹ́ bá tó lè padà ṣe fídíò míì. Ṣùgbọ́n ẹ̀yin èèyàn wa, ẹ jẹ́ kí n padà sórí ìbéèrè tí mo béèrè lórí bitter truth, òótọ́ tó korò tó ṣòro sọ fẹ́ni tí Ọlọ́run fi rán tí ò fẹ́ jíṣẹ́, àtèyí tó ṣòro gbọ́ fẹ́ni tára ẹ̀ kò tọrọ. Fúlàní lásìkò yìí ṣe wọ́n ṣe é bá gbé. Ó lè má jẹ́ gbogbo wọn o, ṣùgbọ́n ṣe mọ̀ pé nǹkan tó bá ti kó 80%, èèyàn máa ń generalize ẹ̀. Tó bá ti di pé ìdá ẹ̀ pọ̀, ìdá burúkú yẹn pọ̀ ju ti dáadáa lọ, irú kan náà láà pè gbogbo wọn o. Ẹni tí ò ń ṣe ibi ni ó máa mọ̀ pé òun kì í ṣiṣẹ́ ibi o. Àwọn wo ló kó wọn wá?
ṣáwọn tó kó wọn wá ara orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n, ṣẹ́bí wọn ni wọ́n àbẹ̀bí wọn kọ́, ṣé wọ́n ṣe é bá gbé? Ṣé ìgbésùmọ̀mí àti àfẹ̀míṣòfò yìí ṣó lè dópin lórílẹ̀-èdè Nàìjíríà? Táwọn ará bí tí wọ́n bá padà gba ìjọba, bàbá wa ò bá àlọ́gbọ̀n ọdún ń bẹ̀, kí ni ó ṣẹlẹ̀ sọmọ Yorùbá, Ìgbò, Middle Belt àti àwọn ìlú yòókù? Ẹ̀yin ọba aládé gbogbo, kí lọ̀nà àbáyọ fórílẹ̀-èdè Nàìjíríà àti ọmọ Yorùbá? Àwọn ò sọ pé a sì gbà pé wọ́n Nàìjíríà ní o ṣùgbọ́n ṣé wọ́n Nàìjíríà ní ṣá? Ìwà wa jọra, ìṣe wa jọra, èdè wa jọra, èròǹgbà wa jọra. Àwọn ló yẹ ká máa bá onígbó ṣọ́gbó, àwọn ló yẹ ká máa enforce ara wọn lórí ẹni ẹlẹ́ni, lórí ìlú onílùú, kán sì máa jọba gbégbé jíjòyè gbégbára ìlú, kán máa sọ pé kán mú 450 million wá, wọ́n Nàìjíríà sí ní wá. Kí lọ́nà àbáyọ? Ṣeun Agboola lórúkọ tèmi, Jùgbà Màsà. Ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń wò wá.